báyìí là ń ṣe nílẹ̀ wa ìwọ bómi ní o báyìí là ń ṣe nílẹ̀ wa ìwọ bí kan ni báyìí là ń ṣe nílẹ̀ wa ìwọ bí kan ni báyìí là ń ṣe. àyídá àbí kí ló ti ń pè ọ́ lórí pọ́ lórí ibú ni ọ́ kọ́tàkọ́tà wo ló lọ́ sọ fáwọn ará àbá. Àṣàbí ọ̀tẹ̀ tí mo ní sùúrù. kọ́tàkọ́tà wo ló lọ́ sọ fáwọn ará àbá pé ẹ pẹ́pẹ́ sí ìwọ gbé ṣu wá ìwọ ṣe gbá ìwọ ṣàwo ṣé mo rán ẹsẹ̀ ṣé lọ́wọ́ fi fẹ́ yàwó ni òun náà fẹ́ ó kọ́ ẹnu fẹ́ síbi ó dẹ̀ ní mi ò fẹ́ ẹ ṣé jọjọ ni mo ní mi ò ṣe Àyìndé fi mí lẹ̀ mi ò ṣe. Àṣàbí ojú ẹlẹ́dàá rẹ tó o ìrójọ́ rẹ káàkiri gbogbo àbá o àwọn ará àbànú orí akitiyan mi àti gbogbo wàhálà mi lórí rẹ pé mo nífẹ̀ẹ́ rẹ dákun. lẹ́nu sọ̀rọ̀ jèrè wá gbọ́ o èmi Àṣàbí ọmọ Òye oníkòkò mo ti pò sókè rajà ibo sì ni mo ti rajà o ọ̀dọ̀ Àjàlá àmẹ́lẹ́ wá gbọ́ o ìjọ́kíjọ́ tí mo bá rí ẹsẹ̀ rẹ lẹ́nu ọ̀dọ̀ ilé mi láti gbàdúrà gbowó àgbàdo lọ́wọ́ rẹ wo ló sí aláṣẹ tààrù yìí. Àṣàbí mọ́ ìlọ elédùà ṣé wọn nífẹ̀ẹ́ èèyàn ni mo nífẹ̀ẹ́ rẹ ni bó ti nífẹ̀ẹ́ ọmọ yìí o elédùà ṣé tèmi ò wá bá mi báyìí ṣé ti ṣàṣedànù báyìí ìyà jẹ mí kọ́ni mo jẹ́ ń ṣàṣedànù. ikún ló lóko ní bítà fúté ni ìpàdé dojú àlà ọkùnrin ó tàtọ̀rìn kóbìnrin ó tàtọ̀rìn ká gbọ́ ẹni tó lómi lẹ́yìn ẹ̀sẹ̀ jura wọn lọ Àjàlá gbogbo fẹlẹ́gẹ́fúlégé obìnrin tí mo dúró dè látàárọ̀ náà dà báyìí tí ọkọ ti dé àárín. Balógun. ọmọ ìyọ́n kòkó. Balógun mùsùlùmí ayé máa pè mí lọ́mọ Òye kòkó ẹ ṣàbò orúkọ mi Àṣàbí ló kọ mi. má bínú Àṣàbí má bínú dákun. Balógun èmi ló dé dàpọ̀ láàrin ìrìn tẹ́wọ́ fún mi wá ní gbọ́n bí. má bínú dákun ewu mọ̀ fọ́rọ̀ tó ń bẹ láàrin èmi àti ẹ̀ a gbúdọ̀ sọ láàrin ìlú àárín náà la gbúdọ̀ sọ àárín náà ni ẹ má bínú dákun àárín náà la ti lè sọ ọ̀rọ̀ nípa Àjàlá náà ti gbé sí Àjàlá fún ọ nísìnyí ó ti ṣe díẹ̀ òòrùn Àjàlá mú kí ló dé kí ló ṣẹlẹ̀ èmi sì ní gbogbo òlú gbé sí Àjàlá fún gbogbo àwọn olóyè pátápátá èmi ni wọ́n fọ̀rọ̀ Àjàlá lọ́wọ́ báyìí pé kí n jẹ́ kó rí Àjàlá kó sùn sí gbàgede wọ́n gbé sí Àjàlá fún ọnu ó rí iṣẹ́ láti fi jọ mẹ́ta kí ló dé kí ló ṣẹlẹ̀ ó jẹ́ kó ti má Àjàlá ó jẹ́ kó ti mú dé àárín kí ló dé. Balógun kí l'Àjàlá ṣe fún yín tẹ́ fi fẹ́ pa tẹ́ fi lépa ẹ̀mí rẹ̀. Àjàlá lórí burúkú ọmọ l'Àjàlá ọmọ rádaràdà o tó Àjàlá ti fẹ́ sọra rẹ̀ di kánnakánná láàrin ìlú yìí Àjàlá ti fẹ́ jẹ́ káwọn olóyè dàbí èèyàn burúkú láàrin gbogbo àwọn ìlú àbúgbọ́ tó ráwá Àjàlá tó ń wò ó ti di dandan báyìí a gbọ́dọ̀ mú ká forí ẹwà rẹ̀ gbàgede gbogbo ọ̀nà táwọn olóyè ti ń jẹ pátápátá ló ti dí ó jẹ́ kọ́rọ̀ yóò yí ọjọ́ bí mo ṣe ń sọ ìlọ. ṣé ẹ máa ráyé ṣé ẹ máa rán ọmọ adarí huru Àjàlá tó jẹ́ pé ikú gbogbo wa nínú ìlú ikú wa ló kú lọ ẹ tún wá wá bó ṣe máa kú. ikú àwọn wo ló kú lọ àbí nǹkan sí ọ ni l'Àjàlá tó fẹ́ sọra rẹ̀ di kánnakánná láàrin ìlú. Balógun ṣe rí Àjàlá tẹ́ ní kébì pa ẹ̀ èmi ò lè ṣe o bẹ́ẹ̀ ṣé mo lè má lọ. ó ti di dandan fún ọkọ sí òtún bẹ́ẹ̀ kó má ṣe ọjọ́ mẹ́ta péré mo fún ọkọ bíi ṣiṣẹ́ Àjàlá o lẹ́yìn ọjọ́ mẹ́ta tó o bá ṣe ẹ̀yin méjèèjì kó mọ̀ sí pé ẹ̀yin méjèèjì lẹ́ fara kọ́ta. ó dá bẹ́ẹ̀ màá sì lọ sáàrin ìlú nílò gbogbo àwọn ọmọ aráàlú jọ rí pé Balógun ló rán mi níṣẹ́ báyìí o nǹkan báyìí ni Balógun ń ṣe lẹ́yìn o ṣé mo lè má lọ. mo sọ bẹ́ẹ̀ fún ọ o kò tó bẹ́ẹ̀ lẹ́yìn ọjọ́ mẹ́ta tó o bá fi lè m'Àjàlá wá nǹkan ó ṣẹlẹ̀ lára rẹ̀ mi mo sọ bẹ́ẹ̀ kí ló sọ ọmọbìnrin náà a ti ń bọ́ sóhun ṣe bíi pé nǹkan dà lẹ́yìn ọjọ́ mẹ́ta náà ni kí n kó láàrin. ẹni Ọlọ́run lè mú kò tí ì dá alágbára ta ló ló béèrè mi. ẹ ǹlẹ́ o ẹ dákun o wọ́n lè béèrè bí kí mo lè ṣe fún yín o. arábìnrin ìjẹ̀lú ọ̀bọ kéré wa
mi ò sì bá tìjà wá. Ṣé o wá rí iṣẹ́ tí Balógun fún ọ òun ni mo fẹ́ yẹ kó jẹ́ ní wàrà ṣàṣà. Ara ń fún mi náà. Mo ti mọ ibi tó kù ti wọ́ wá. Ṣé o fẹ́ gbọ́? Eléyìí tó mú wá yìí, ẹja ni kì í ṣakọ̀. Mo mọ̀ pé ò ní ṣe àbí ìwọ kọ́ ni. Ṣé o wá rí ikú lọ́nà kan ni nígbà kúté ni ẹnu ẹ̀ lájọ wá ẹ. Ṣé mo ti tún ṣọ̀rọ̀ sọ báyìí? Èmi mi mo ti ṣọ̀rọ̀ sọ báyìí. Ta ni mo túbọ̀ tó tún wá mi wálé báyìí? Ìyá mi. Àjàlá ò ní kó bá mi. Eléyìí Àjàlá. Kí l'Àjàlá ṣe fún yín gan-an? Kí ló dé? Kí l'Àjàlá ṣe fún yín? Ṣé ẹ fẹ́ pa Àjàlá ni? Ta ni mo túbọ̀ tó tún wá wáyìí? Alágbára tẹ̀lẹ̀ jẹ́jẹ́, ènìyàn ṣọ́ra, ilẹ̀ ń yọ̀. Ẹni Ọlọ́run lè mú kò tí ì dá. Ẹ bọ̀ rárá. Ọkọ mi, èmi mò ń rìn, èmi mò ń dá rìn ọ̀. O ṣeun. Ọ̀ sì padà ń bí, àbí? Ìyá wa. Ó mà ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè. Lórí ọ̀hún, Ìyá wa, ṣé ẹ̀bí bínú? wọ́n sì wá bínú sí ọ. Ilé bínú. Ìyá wa, mo fẹ́ mọ àṣírí Àjàlá. Kí ló sọ ní ìsìn? Àṣírí Àjàlá mo fẹ́ mọ̀. Ó fẹ́ mọ̀ àṣírí Àjàlá. Bẹ́ẹ̀ ni. Sí Àjàlá ṣe ọ ni àbí kí ni? Ṣé o fi fẹ́ mọ̀ àṣírí rẹ̀? Rárá o, Àjàlá ò ṣẹ̀ mí o. Ìyá wa, ṣebí a máa ń gbọ́ pé ọkùnrin ní máa dẹnu ìfẹ́ kọ obìnrin. Bẹ́ẹ̀ ni. Èmi fúnra lára mi mo lọ dẹnu ìfẹ́ kọ Àjàlá. Mo fojú sọ, mo fara sọ. Àjàlá ò wo bí mo wà rárá. Ọ̀rọ̀ rẹ̀ ṣẹ̀ yé mi nísìn, gbogbo atótónu rẹ̀ ṣẹ̀ yé mi nísìn. Ṣùgbọ́n èmi ìsọjọ́ ọ̀rọ̀ ọ padà nísìn. Á sọjọ́ ọ̀rọ̀ á tẹ̀síwájú. Èmi ìsọjọ́ ọ̀rọ̀. Ìyá wa, ṣé ẹ lè dáná? Wọ́n dá lẹ́yìn tẹ̀lé lẹ́yìn bí. O ṣeun. Ọmọ kan lé. O ṣeun. Sí Àjàlá. Alágbára ayé kan kò mọ bí ọ̀run ti wá o. Kò sẹ́ni tó mọ̀ pa ọ̀nà afẹ́fẹ́. Èmi arẹwà obìnrin. Sọ́díbélé yóò jáyé ẹni, a sì jálé ẹni. Èmi Àṣàbí ọmọ Òye Òkòkò. Láìpẹ́ láì jìnnà, èmi náà wá di aya Àjàlá. Èmi àtọkọ mi, àbá máa gbé lọ́kọ láya. Gbogbo àwọn tó ní jẹ́ ẹ fẹ́ o. Ojú gbogbo wọn bá bàjẹ́. Bàbá rẹ, ojú bàbá rẹ, bàbá ń kòkò ní ó bàjẹ́. Dákun, Àṣàbí, àsóòtọ́ ni gbogbo ohun tí mo ti ń gbọ́nú àbà. Pé kí nìyẹn? Èmi mo ṣe fún ọ tó o fẹ́ gbóúnjẹ alẹ́ mi fún ológbò jẹ. Mo ń gbọ́ pé ọ̀ ń tẹ̀lé ọmọkùnrin Àjàlá òun. Dá mi lóhùn, lọ́wọ́ àbóòtọ́. Àyìndé, mi ò nífẹ̀ẹ́ rẹ̀. Ìwọ ló ń tira rẹ sí mi lọ́rùn, èmi ò nífẹ̀ẹ́ rẹ̀. Mi ò nífẹ̀ẹ́ rẹ̀ bó tilẹ̀ wù kó kéré mọ́ tó. Àti pé, ṣé bí mo ti nílò gbọ́dọ̀ rí ẹlẹ́dọ̀ náà lè bímọ? Àṣàbí, ìmọ̀ wàálé rẹ̀. Oníbí ìdèwọ̀ fún mi. Ó dáa, kò burú. Díẹ̀ wá bí ọ́n béèrè kan ṣoṣo. Mo gbọ́. Gbogbo ìlàkàkà mi, gbogbo akitiyan mi, níbo ló fi ọ́ já sí? Ọjọ́ tí n kò gààrí, tí n kò wáyà yìí, gbogbo ẹran ọ̀gbẹ́ tí bá mi bá pa lóko. Àṣàbí ọ̀dọ́ yìí mọ̀ ni mo mọ̀ ń kó wà. Àtàpó gààrí bàbá mi tí ìmọ̀ ń kó wáyà yìí fún wa àti ìyá rẹ̀. Dákun o, kí mo ṣe kí èpo ẹ̀gúsí mi wá dùn àìjírí? Fẹ́ gbọ́ ṣàlàyé fún mi. Lóòótọ́, ó gbé gbogbo nǹkan tó kà ó gbé wá. Ó fẹ́ tún lè ṣe ni. Àsìkò dẹ̀ ti tó torílé fẹ́ lo ilé ẹ̀. Onílé dẹ̀ ní kẹ́ ẹ bọ́ta.
ẹ sì jáde ń bẹ̀ mi ì nífẹ̀ẹ́ rẹ̀. Àṣàbí tó bá jẹ́ báwọn ni kò sí wàhálà o. Ìwà àjò yí ọ pé kọkùnrin tàtàn rìn kóbìnrin tàtàn rìn ká wá wọ ẹni tó lómi lẹ́yìn àṣẹjù ara wọn lọ. kí ló ṣe. sọ́ọ̀rì látòní òní lọ bọ́ ọ bá rìn kọ́ ọmọ wẹ̀yìn o tí n bá ẹ lè fi ọ èmi Àyìndé ọmọ bàbá ẹlẹ́mu. ká dá fún bàbá rẹ ẹlẹ́mu. èmi ló dé náà ìwọ ló ń tira rẹ sí mi lọ́rùn mo sì ní mi ò fẹ́ ò sì fi mí lẹ̀ Àyìndé ò sì fi lẹ̀. jẹ́ wá jẹ́ kíkiní kan yí ọ bí n bá ẹ lè fẹ́ nú àbàyè Àjàlá òun kò ní fẹ́ ọ kódà tí èmi àti bàbá mi tí ìdílé mi ò bá fi lè fẹ́ ìwọ Àṣàbí ọmọ Yọ̀ǹkòkò ọ̀yà nírọ́ kankan ká rárá tí ó fi ọ̀nà àbáyé mi. Àṣàbí. èmi ló dé. kọ́ ọ bá rìn kọ́ ọmọ wẹ̀yìn ìjọ mọ̀. jẹ́ni kúrò lẹ́nu oje. ẹran tó bá fà tó yí báyìí òun náà ń pè nọ́mọ̀. ìjọ mọ̀ pé bàbá mi ò kéré nù àbáyé. olóṣì mo ti kóra mi sí wàhálà báyìí olórí burúkú dè lòun àti bàbá ẹ̀ kò sí ohun tó bá dáwọ́ lé bàbá ẹ̀ tí ò kì í ṣe é ṣe wọ́n kò sí ohun tó àti bàbá rẹ̀ ó fi mí ṣe. ẹni Ọlọ́run ò lè mú kò tí ì dá ẹni Ọlọ́run ò lè mú kò tí ì dá. ó gbẹ̀yìn ní ronú ìmọ̀ bí ó gbà. ìyá òfò tó bímọ ọ̀yà ẹ̀yin nìyá òfò tó bímọ ọ̀yà. bíi ti bó o ìyá òfò tó bímọ ọ̀yà. bẹ́ẹ̀ ni. kí ló ṣẹlẹ̀ kí mo ṣe fún ọ. ọmọ yín ń bẹ̀ mí dòbí ó ń bẹ̀ mí di olólùfẹ́ mi ṣé wàá fẹ́ gbọ́ ìkìlọ̀ ni mo wá kíyìn. ẹ bá ń kìlọ̀ fọ́mọ ìyá tẹ́ bí tí ò bá fi àfẹ́sọ́nà mi lẹ̀ ẹ bá ń kí ọmọ yín Àjàlá àbí kí náà sì pé ẹ bá ń kì í lọ tẹ́ ẹ bá fẹ́ fojú sunkún rẹ̀. tó wà ní tó yìí ni. ó lè jù bẹ́ẹ̀ lọ o bẹ́ẹ̀ bá fẹ́ fojú sunkún rẹ̀ ẹni kò dẹ́yìn lẹ́yìn obìnrin mi lẹ́yìn olólùfẹ́ mi ẹni bí ọkàn mi ṣé wàá fẹ́ gbọ́ ìkìlọ̀ ni mo wá kíyìn. bẹ́ẹ̀ bá ẹ lè kìlọ̀ fún ọmọ yín Àjàlá àbí kí lorúkọ rẹ̀ kó mọ̀ sí pé òkú rẹ̀ rí. olédùn ọ̀nì jẹ́ òkú lèmi ò rọmọ mi bí bá ti jẹ bẹ́ẹ̀ hùn síbí àá sì yanjú rẹ̀ fún nínú. yanjú kí ni mo ní ọmọ yín bò ń bá mi dùn obìn ẹ wò pé wàá fẹ́ gbọ́ bí kúló lóko ni bí tàkùté ni láàrin èmi rẹ̀ ìjà ṣe bẹ̀rẹ̀ ni ẹ wò ẹ jẹ́ ń sọ fún yín o òkú ẹja wúlò jókòó èèyàn lọ o ọmọ èèyàn ní jókòó ẹja ilẹ̀ ní jókòó èèyàn bẹ́ẹ̀ báyìí lè kìlọ̀ fọmọ yín ẹ rí lókù ni. ṣó wá lù mí. ẹ kó sílẹ̀ yín rárá da. àfàìmọ̀ kó má jẹ́ pé Àjàlá ló sì padà pa mí gbẹ̀yìn bó ṣe pa bàbá yìí aláti ṣe mi yóò mà ti ṣe ara ẹ̀. alágbára tó ní tọ́lọ́mbà o bẹ́ẹ̀ ọgbà ẹni ọjà yá yìí lónìí ìlú bí ìlú bàrà ni bẹ́ẹ̀ ni dòdò nínú àbáyé. ọ̀gẹ̀dẹ̀ ti gbó ló sì bẹ ìyá mi pé ká bẹ wọn dáhùn. wọ́n kọjá lóògùn rẹ̀ ìlú àmọ́ tó dé ìlú tí ó fẹ́ ọ̀gẹ̀dẹ̀ ti gbó ìfẹ́ gbé mi rẹ̀ lọ́wọ́ ìjọba yóò rí ìyá yóò pè ń bàbà. Àjàlá ìfojú wọn ìmọ̀ lónìí ìmọ̀ yóò jẹ ìlú bíbíà ìlú. ẹ rà o. lẹ́ o bóò ni yọ dáa fún ọ. àṣẹ. dákun èwo ni wọ́n ń ṣe inú oko bẹ́ẹ̀ o. bàbá mi rán mi sẹ́ni wọ́n ní wọ́n bá wọn wo egbògi kan. ó ti dáa dákun ọ̀gẹ̀dẹ̀ ìyá mi ti gbóǹsàlẹ̀ lọ́hùn o òun ò gbọ́dọ̀ wá tí o.
Ọlọ́run jẹ́ ẹ bá ń kílé kódà ẹ ra mo kí mo ní ẹni tí ìlé rí pé lúlú wàrà ni tí a kí bóòlù ìṣẹ̀lẹ̀ ìdákùn kò yé mi ìtura múlùbẹ̀. ẹni Ọlọ́run ò lè mú kò tí ì dá. ẹni Ọlọ́run ò lè mú kò bó ṣe rí nu Balogun ó ń ṣe yan o. ṣé ni wọ́n fúnra lára rẹ̀ ìwọ fúnra lára rẹ̀ ò ṣe kà ẹni tá a kọ́ níkà tó ṣe nìka ti ń bẹnu wọ̀ fúnra lára rẹ̀ tí wọ́n náà fẹ́ ṣe kàjọ́. àmọ́ Balogun bó o láṣẹ ṣètò ṣé gbogbo rẹ̀ ti wà lẹ̀. gbogbo bá ṣe bó ṣe ṣe bó ṣe mọ̀ gbogbo ẹ̀ pátápátá ètò rẹ̀ ti tò torí kí wọ́n kàn ṣe kinní òun fún ọ ni tó o bá ṣe kinní òun fún báyìí kó lulẹ̀ pìpì kó kú dànù kó gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀ bọ́ra kó lọ́ mọ báwọn baba ńlá baba rẹ̀ sọ̀hún ó ní olórí burúkú ọmọ ẹni tó bá fẹ́ dí ni lọ́nà bí tá a ti ń jẹ tá a bá parú ẹni bẹ́ẹ̀ tá a pa lápá jẹ tá a padà sọ́run kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ kó lè wọ̀ olórí burúkú làjàlá ó ti hàn gbogbo wa àtẹlóye ó ti hàn gbogbo wa lẹ́mọ̀ olórí burúkú ọmọ tó ti rí nu o bẹ́ẹ̀ ni. àbúkọ ológun ìka ní o. ìka ní mi ó mà ló lòun. wá ní kiri. ẹ̀ẹ̀mí dà síbo ni ẹ̀ẹ̀mí wà ó ti yá di ó ti yọ ẹ́ dànù. ike bó ti á bọ́ ṣé mo ti gbéra mi wọlé lọ́dún ẹ̀nu. ìgbà mélòó. ìyìn sọ pé tó bá. ṣèbí wà lè rán mi níṣẹ́ kà. ẹ̀yìn sọ pé tó bá ti ṣe tán kémi àti ẹ ká máa ṣe wọléwọ̀de. jọ gbélé tó ń ṣe yìí. ó yá máa lọ. òwú èmi ti ń lọ dákun níta tá àjọṣọ dákun má gbàgbé o dákun ò ní sórí bú ọṣẹ òun. alágbára ayé kan kò mọ bí ọ̀run ti wá o. bí agbójú òfin yóò máa jẹ́ bí ajá o. kò sẹ́ni tó mọ̀ pa ọ̀nà afẹ́fẹ́. èmi ti kára. Àjàlá ó ṣe jẹ́ ká jẹ́ kí Balógun pọ̀ pé nǹkan tó fẹ́ ṣe kò lè ṣe é ṣe lórí hàn. a sọ bẹ́ẹ̀ mọ́ ó ṣe jẹ́ àfilẹ̀ kó ṣe ohun tó fẹ́ ṣe bólógun kan bá wà tó bá sọ pé oògùn òun dá òun lójú ẹ jẹ́ àfilẹ̀ kó sà á bí Balógun ti gbàgbé pé tọmọdé bá ṣubí kíní àgbàlagbà á sì fi ewékewé á sì fi núdì ẹ dákun tí wọ́n bá ní kí gbogbo ẹranko kó kàn nípa ṣé bí ti ìgbín Balógun wá ni Balógun tó jẹ́ pé bó bá ṣe jábọ́ sínú ogun lèmi kíní máa ń yọ ó bọ́ sínú ogun kan èmi Àjàlá ni mò ń yọ ogun mi sì máa wà láì rí ara màá sì kúrò nílé ọ̀dọ̀ mi màá sì wá ká Balógun mọ́lé pé Balógun má gbà bí Balógun bẹ́ èmi Àjàlá jẹ Balógun bẹ́ èmi Àjàlá mú ó wá rí àṣírí mi tán ó fẹ́ pa mí ẹja filẹ̀ fi sílẹ̀ jọ ṣe tó fẹ́ ṣe kò sí nǹkan kan. àmọ́ o Àjàlá ó sì dá ọ lójú pọ́rọ̀ yóò ní lẹ́yìn. àní o má sọ bẹ́ẹ̀ mọ́ má kan aya rẹ sókè mọ́ filẹ̀ Àṣàbí ó sì mọ̀ mí ó mọ̀ mí lánàá kó tó dé ní bẹ́ẹ̀ mi Àjàlá bá dúró tí bá dákẹ́ tí mo sọ̀rọ̀ tí mò ń wòran kì í ṣe pé ń mọ gan tí Àjàlá bá rí ìjà tí ò jà kì í ṣe pé ẹ̀rù ìjà ní bà mí o wo fi Balógun lẹ̀ jẹ́ kó pitú ọwọ́ ẹ̀ má ṣe ń tó ń ṣe. mo jẹ́ yìí Àjàlá kí ni kí fi ṣe lálejò. èmi Àjàlá kì í jẹun ta àmọ́ bó o bá ń lómi tó lè fi mi ṣe lálejò ṣé nítorí mo gbàgbọ́ wípé omi ò lọ́tà. fọ̀rọ̀ Balógun lẹ̀ Balógun tí wọ́n bá ní kí gbogbo ẹranko kó kàn nípa ìgbín tí Balógun wá ní kò ní dáa fún. ṣé àfojú sí ìṣọ́ọ̀ṣì ìgbà tí bá ní kán gbé bọ́ jáde sí ìgbò. ìbọn fẹ́ pẹ̀sẹ̀ pariwo ìkàlẹ́ mi fẹ́ pariwo. àwọn ọmọ tó bọ̀ wáyé ló jáwé ló ń ta ẹni lóde ìjáwé fún. àwọn kọ́lé ti pé buhari jábọ̀ ọjọ́ dá ìtàn. Bọ̀wálé àfarawé ò ṣeé ṣe àfarawé ò ṣeé ṣe Bọ̀wálé tán rán nílé ìwé tó ń rìn rẹ́gbẹ̀rẹ́gbẹ̀ kiri ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o sẹ́yìn máa yẹrẹ o Bọ̀wálé làkọlé rẹ̀ bó ti jáde wá lórí YouTube Ìgbìyanju TV ilẹ̀ ó ti rí wo àwòtún wo ni o. Bọ̀wálé o ẹni àwọn
fún ọba jẹ́ ó gbọ́ ẹni àsọ̀rọ̀ fún ọba jẹ́ ó gbà wí ìgbà àfọ̀gbà fi gbà ajá àjọpọ̀ mímú lágbàdá bọ̀ wálé. wọ́n ní ọmọ ṣàfarawé kó má dàbí ẹnìkan kò gbọ́ o. bọ̀ wálé ti ń ṣàfarawé wọn lagi mọ́ lórí. ló bá gbé kuru jẹ lọ́wọ́ ẹ bọ́ra. ẹgbọ́n ta ló pa bọ̀ wálé o. ẹ wá ṣẹlẹ̀ nínú sinimá ńlá yìí bọ̀ wálé. bọ́sì Arẹ́gbẹ́ṣọlá ló ṣe ọmọ ilé ìwé. ẹ wá wo báwọn ọmọ ìṣe ń da skúùrù. aago tó mú wọn ni wọ́n ń délé ìwé o. wọ́n ti wọ ẹni tó pa bọ̀ wálé báyìí. kò láìkílẹ̀ kan jẹ́ tiẹ̀. sinimá tuntun bọ̀ wálé. another 100% comedy extravaganza. action packed movie ni. ẹni àríntà kìtì ní tẹ́ bá wo kọjá bẹ́ẹ̀. bọ̀ wálé. a movie written produced and directed by Igbiyanju. starring Don Richard. bọ́sì Arẹ́gbẹ́ṣọlá. Azui Lazarus Igbiyanju. Túndémídé. Adédoyin Elizabeth. Ime Victoria Adénẹyẹ. Balogun Adéwálé. Ayọ̀mídé. Ọlás kitchen. Yandabira. Ancestor Yusuf. Big 8. Leo. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá tuntun ìta àpàkọ́lé ẹ̀ ní bọ̀ wálé. Subtitled in English. Ó ti jáde wà lórí YouTube báyìí. Ẹ click sórí Igbiyanju TV kẹ́rìnrún wò. Bọ̀ wálé ni o. Àwòtúnwò ni ó kọjá bẹ́ẹ̀. ṣé mo fẹ́ pa ẹni ṣé tí bá fẹ́ pa ẹ ṣé mo máa mú koríko sùn ẹ dání o. ẹ ló sà ṣé ọ̀gá ọlọ́pàá là ń bá sọ̀rọ̀ yẹn sà. ẹ má bínú ṣẹlí jíde tẹ́ ń béèrè iye ọmọ mi ni ẹ mọ̀ kò sẹ́ni tó máa rí àwọn ọlọ́pàá báyìí tí ò ní wò pé kí ni wọ́n ń wá ẹ má bínú kí ló ṣẹlẹ̀. ṣe bẹ́ẹ̀ rí ó sì tẹ́jú yìí ṣe. sátọ̀dé yẹn sì wà òkè à ń gbé owó báyà lọ ra mọ́tò ni. sátọ̀dé la fẹ́ lọ mú yìí. ẹ nà. kí ni gbogbo ọ̀rá mi yẹn? mo bí ẹ tètè bá mi wọ́n ẹ̀gbọ́n yín wọ́n yẹ fún mi ẹ bí wọ́n ní àti tó ṣe bẹ̀rẹ̀ sí ta para mi kí ni gbogbo ọ̀rá mi ṣe yẹn. Hello. àìgbọ́n mi ẹ wá jẹun. mi ì jẹ. àǹtí mi ẹ máa bá ìsìn ẹ ní ìdí ẹ. ènìyàn wífọ̀ bàjẹ́ ó gbọ́. wọ́n lè gbọ́n òun fò sókè ṣágbára náà sọ pé òun ni wò ó tá a bá ju abẹ̀bẹ̀ sókè ní gbàgbà ibi pẹlẹbẹ náà ní màá fi lélẹ̀. èmi ò lẹ́tọ̀ọ́ tó mi máa fún yín o torí mo ti tẹ̀sẹ̀ mi fún landlord. ayé wa nígbà yìí o sí ní owó tó ti yà ewé ẹni tí wà ní. òkè ṣé nítorí mo wá sọ́dọ̀ ẹgbẹ́ kan ràn mí lọ́wọ́ o ti bìlí pé màá máa fi lọ fúlọ̀ lọ mi. ìlànà ìwé ẹgbẹ́ ọmọ ìlú máa ń lówó yẹn wà owó yẹn náà wà lẹ́yìn dá. ṣẹlẹ̀ pé sábà ń dọ̀ tó lè fi sáàkó padà. ẹ ṣàmì o ọlọ́run má jẹ́ abáwọn jìyà ìmọ̀díláyé àwa o ìyà ìmọ̀dílé lálejò ó lè fi sinimá yẹn rèé o ó ti wà lórí YouTube Igbiyanju TV láti wo àwòtúnwò ní. sinimá titun ìyá ìmọ̀dí ẹni tí ò mọ́wọ́ mẹsẹ̀ tó ń jìyà kí ló dé. àràràn bọ́ǹbù lọ́wọ́ ẹ wo bọ̀bọ́ ìpáyọ̀ tó kan yọ̀bọ̀n pààyàn àfi kógun ó má borí wa ni o ẹ ṣàmì ẹ̀. àtàǹpàkò ní òsì lọ́wọ́ dì lágbà etí òsì lágbárí lórí bá dàpọ̀ láyé ogun adájà sí bá síbo ìgbésẹ̀ tó nígun battle ready crime story tó gbóná sinimá titun ìyá ìmọ̀dí is a blockbuster produced and directed by Azui Lazarus Igbiyanju written by Adesanya Blessing BFP edited by ọ̀kan làwọn coded starring Azui Lazarus Igbiyanju Damilola Adekoya ọ̀kan làwọn coded Ọlámilékan Dábírí ti Wizzy Fọlá George Jimoh Tèmídayọ̀ aka 32519 Tèmítọ́pẹ́ Gbádébọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá láìta àpàkọ́lé ẹ̀ ní ìyá ìmọ̀dí subtitled in English ó ti jáde wà lórí YouTube báyìí ẹ click sórí Igbiyanju TV kẹ́rìnrán wò action packed movie ní suspense inú ẹ̀ yí bóbó àwòtúnwò ni ó kọjá bẹ́ẹ̀. wọ́n lè máa gàn ìjọ yìí o bí ìtẹ̀fẹ́ rí mú yín lágùn for now ẹ ṣe kí ni ẹ ṣe dá. ẹni ọlọ́run ò lè mú kò tí ì dá alágbára tẹ̀lé jẹ́jẹ́ ènìyàn ṣọ́ra ilẹ̀ ń yọ ẹni ọlọ́run ò lè mú kò tí ì dá alágbára tó nítọ̀lọ́mbà wọ̀ olórí òun kò láwọ̀ olóhùn fẹ́ sókè dílẹ̀ ó nítọ̀lọ́mbà wọ̀ alágbára tó nítọ̀lọ́mbà wọ̀ bẹ́lálá òun tó lọ sókè bẹ́lálá òun tó lọ sókè pé bàbá ta ló lè mú.